ọ̀rọ̀ yìí ta kókó ó rú ni lójú ọ̀rọ̀ yìí ta kókó ó rú ni lójú tabarọ́ ni níṣẹ́ ẹrú ó yẹ ká fi tọmọ jẹ mo ń tarọ́ ni níṣẹ́ ẹrú ó yẹ ká fi tọmọ jẹ kọ́ra ó bọ̀ bẹ̀rẹ̀ torí ṣubú àwò iye nàrí ó bẹ̀rẹ̀ nàrí ó bẹ̀rẹ̀ tabarọ́ ni níṣẹ́ ẹrú ó yẹ ká fi tọmọ jẹ ibi tí wọ́n fi ń jẹun kò yẹ kí wọ́n fi tẹ̀lẹ̀ orí lórí ṣe a kò gbọ́dọ̀ fi tẹ̀lẹ̀ ó ta kókó ó dùnú kúkú yẹ ọ̀rọ̀ yìí dojúrú ó dojúrú ó dorí àgbà kodò iye kí ni ká ti gbọ́ kí ni ká ti gbé yìí sí ó ṣe ní ní kàyéfì n ò ríru èyí rí kí ni ká ti gbọ́ kí ni ká ti gbé yìí sí ó ṣe ní ní kàyéfì n ò ríru èyí rí. Kò sóhun tójú onírí kò sóhun tójú onírí ilé ayé yìí ó ń dògbò sóhun tójú onírí kò má sóhun tójú onírí mo nílé ayé yìí ó ń dògbò ṣé náà láì dì sí kò dédé. Looking strange but real. I've never seen a thing like this before.